Orúkọ tèmi ni Ọ̀túnba Adéjùmọ̀ Adéyẹmí Kingsley, the president of Yoruba Youth Agenda Ọmọlúwàbí Youth Association worldwide. A wá sí ìlú Èrìjìyàn níbi tí omi ti ń ṣàn láti ìsàlẹ̀ lọ sí òkè. Ibẹ̀ la wà yìí ní ìlú Èkìtì. Ibẹ̀ la wà fún pilgrimage. Àṣà tiwa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire òun là ń gbé lárugẹ. A fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìlú òkè nìkan kọ́, òkè òkun nìkan kọ́ ní nǹkan àgbàyanu wà. Àwọn nǹkan àmúyangàn wà ní orílẹ̀-èdè bàbá tiwa nílẹ̀ Káàárọ̀ Oòjíire ń bí. Nílùú Èrìjìyàn la wà yìí ní ibi tí omi ti ń ṣàn láti ìsàlẹ̀ lọ sí òkè. Ẹ ṣeun gan. Lẹ́ẹ̀kan sí Ọ̀túnba Adéjùmọ̀ Adéyẹmí Kingsley lórúkọ tèmi. A kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti ń bá wa bọ̀ láti àtàárọ̀. Odò tí a wà ń bẹ̀ yìí ó ní wọ́n ń pè ní odò Èrìjìyàn. Ẹ rí pé a sọ fún yín pé talákọ̀ọ́kọ́ àwọn èèyàn ò lè débẹ̀, ṣùgbọ́n lèyí àwọn èèyàn lè débẹ̀. Ẹ rí tí wọ́n ń bomi tí wọ́n sì ń wúre níbẹ̀. Kódà ẹ bá tún rí gbogbo àwọn tí ẹ̀gún ń gùn, ibi tẹ́ ti mọ̀ pé òòṣà bó ṣe wà látijọ́ náà ló sì wà dìsín, òun náà lẹ́ ń rí nǹkan ìṣẹ̀ǹbáyé ó yàtọ̀ sí nǹkan àgbélẹ̀rọ. Eléyìí ò ń ṣàgbélẹ̀rọ. Nǹkan àgbélẹ̀rọ la máa ń sọ pé ká yí padà bí wọ́n ṣe ń ṣe, ṣùgbọ́n lèyí tí ó jẹ́ pé bí àwọn bàbá wa ṣe ń ṣe, ẹ rí pé bí wọ́n ṣe ń ṣe náà la sì ń ṣe tí ò sì ní yí padà títí láéláé. Ní tí wọ́n ń pè ní ẹ̀sìn àbáláyé òun leléyìí, kò sí irọ́ ń bẹ̀, òótọ́ ló wà ń bẹ̀. Gbogbo ẹni tó débí wọ́n ti gba ìwúre. Ìwọ tó ń wò wá náà báyìí tó onígbàgbọ́, ìwúre tí wọ́n ń ṣe ń bí ó ti bá ìwọ náà. Má wàá jókòó sílé lásán, gbogbo tó bá fi bí ìwọ náà ń di ilé yín tọbẹ̀ lọ. Ìwọ tó jọmọ babaláwo, ìwọ tó jọmọ elégún, má jókòó sílé, lọ sí dí àwọn òòṣà àdílé yín. Má wàá wá ń di òòṣà lásán, wádìí ẹ̀ kó lè mọ̀ bó ṣe jẹ́. Tó bá tún lọ ẹ máa tẹ̀lé wa ká lọ, gbogbo ẹ̀ láti máa fi hàn yín. Àṣà Yorùbá TV àwa là ń sọ pé ọdún yìí yóò yàgò fún gbogbo wa. Ire o.